kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, ṣe yín lọ́ba fún àánú àti ojú rere ńláńlá, oore ọ̀fẹ́ tí kò ṣeé fowó rà yìí láti rí ọjọ́ àìkú èyí tí ó gbẹ̀yìn ọdún 2024. Ìjìjà o, ṣùgbọ́n ẹ̀yin Olúwa ràn wá lọ́wọ́, ẹ mú wa dúró títí dé òpin. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lè ní Olúwa jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú, ọjọ́ 29 oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé ṣíṣe ìkápá ìbu ẹnu àtẹ́ lù. Ṣíṣe ìkápá ìbu ẹnu àtẹ́ lù. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Hébérù orí 2 ẹsẹ̀ 11. Gbogbo ìbáwí kò dàbí ohun ayọ̀ nísinsìnyí o, bí kò ṣe ìbìnújẹ́, ṣùgbọ́n níkẹyìn a máa so èso àlàáfíà fún àwọn tí à ń tọ́ nípa rẹ̀, àní èso òdodo. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Òwe orí 15 ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 22. Ìwé Òwe orí 15 ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 22. Ẹni tí ó bá gbọ́ ìbáwí ìyè á jókòó láàrin àwọn ọlọ́gbọ́n. Ẹni tí ó kọ ẹ̀kọ́ ó gan ọkàn ara rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá gbọ́ ìbáwí ó ní ìmòye. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún alẹ́ ní ọjọ́ àìkú. Ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń rò pé jíjẹ́ aṣíwájú túmọ̀ sí pé ohunkóhun tí o bá sọ tàbí tí o ṣe ní abẹ́gé, àti pé a kò gbọ́dọ̀ jà wọ́n níyàn. Tí o bá ní èyíkéyìí ìtẹ̀síwájú nínú ayé rẹ, ìbu ẹnu àtẹ́ lù yóò sì wà ní dandan. Nígbà tí ìjọ ìràpadà ti Ọlọ́run jẹ́ ìjọ kékeré kan tí ó ní olú ìyá ìjọ ní kọ̀rọ̀ kékeré kan ní ìlú Èbúté Mẹ́ta, ẹnikẹ́ni kò bu ẹnu àtẹ́ lù. Ẹnikẹ́ni kò bu ẹnu àtẹ́ lù wá. Ní báyìí tí a wà ní ẹ̀ka káàkiri àgbáyé, ìbu ẹnu àtẹ́ lù wá tàbí ó wá láti ibi gbogbo. Èyí jẹ́ àmì ìdàgbàsókè, àti pé dípò kí n máa bínú nípa èyí, inú mi dùn pé mo ti ń dàgbà. Àwọn ènìyàn kan yóò bu ẹnu àtẹ́ lù ọ́ látàrí ìfẹ́, nítorí àṣeyọrí rẹ ní ìtumọ̀ tó pọ̀ sí wọn. Àwọn kan yóò sì bu ẹnu àtẹ́ lù ọ́ látàrí ẹ̀gàn, nítorí pé wọ́n ń ṣe ìlara rẹ, wọ́n sì fẹ́ kí o kùnà. Ní èyí yòówù kí ó jẹ́, ìhùwàsí rẹ sí ìbu ẹnu àtẹ́ lù ni yóò sọ bóyá wàá ṣe àṣeyọrí tàbí kùnà. Ìwé Òwe orí 1 ẹsẹ̀ 5 dé 7 wípé ọlọ́gbọ́n yóò gbọ́n, yóò sì máa pọ̀ sí ní ẹ̀kọ́, àti ẹni òye yóò gba ìgbìmọ̀ ọgbọ́n láti mọ òye àti ìtumọ̀ ọ̀rọ̀ ọgbọ́n àti ọ̀rọ̀ ìkọ́kọ́ wọn. Ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ìmọ̀, ṣùgbọ́n àwọn aṣiwèrè wọ́n gan ọgbọ́n àti ẹ̀kọ́. Olùfẹ́, fi àyè gba àwọn àbá láti ọ̀dọ̀ àwọn ọmọ lẹ́yìn rẹ o. Fi àyè gba àwọn àbá láti ọ̀dọ̀ àwọn ọmọ lẹ́yìn rẹ, tàbí àwọn ènìyàn tí o rí pé wọ́n kéré sí ọ tàbí wọn kò ní ìrírí tó ọ. Nígbà tí wọ́n bá sọ fún ọ pé o kò ṣe ohun kan dáradára, tẹ́tí sí wọn o, láì wí àwíjàre tàbí bínú sí wọn. Tí o bá kùn, tí o sì kárí bọnú fún àwọn ọjọ́ díẹ̀ nítorí wọ́n bu ẹnu àtẹ́ lù ọ́, o ní láti bá ara rẹ sọ̀rọ̀ kí o bá lè pẹ́. Ohun yòówù kí àwọn ènìyàn máa sọ nípa rẹ, kò ní ṣe o. O kò gbọ́dọ̀ ṣe bí ẹni pé ojú ìbáwí lọ rárá o. Mósè ni ẹni ìfàmì òróró yàn náà tí a pè láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó ń bá Ọlọ́run sọ̀rọ̀ ní ẹnukẹnu. Ìwé Númérì orí 12 ẹsẹ̀ 9. Síbẹ̀, ọ̀nà àbáyọ sí ìpèníjà tó ní nínú iṣẹ́ ìránṣẹ́ wá pẹ̀lú bàbá ìyàwó rẹ̀, ẹni tí kò ní ìbáṣepọ̀ tó gún régé pẹ̀lú Ọlọ́run gẹ́gẹ́ bí òun ṣe ní.
ó lè jẹ́ olórí ilé rẹ, olùdásílẹ̀ ilé iṣẹ́ tàbí olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n ìyẹn kò túmọ̀ sí pé o mọ gbogbo rẹ̀ tán o. Gbà mí gbọ́ nítòótọ́, gbogbo ìbu ẹnu àtẹ́lù ó jẹ́ àǹfààní fún ọ láti di ẹni tí ó dára sí i. Tí o bá sì gbà á dáadáa, ìwọ yóò dára sí i. Ó kù sí ọ lọ́wọ́ wàyí o. Díẹ̀ lára àwọn ìpinnu tí à ń ṣe tí ó ń ràn wá lọ́wọ́ láti dára sí jẹ́ àwọn èsì ìbu ẹnu àtẹ́lù. Ó mọ̀ pé àwọn kan lára àwọn tó bu ẹnu àtẹ́lù wá kàn fẹ́ pa wá lára, ṣùgbọ́n Ọlọ́run lò wọ́n láti fi hàn wá bí ó ṣe yẹ láti ṣe kí nǹkan kí ó lè lọ lọ́nà tí ó dára sí i, a sì ń dàgbà sí i. Kókó ọ̀rọ̀: má rí ìbẹnu àtẹ́lù gẹ́gẹ́ bí àǹfààní. Ìwọ ṣáà máa rí ìbẹnu àtẹ́lù gẹ́gẹ́ bí àǹfààní láti dàgbà, kì í ṣe àǹfààní láti bá ẹni tó bu ẹnu àtẹ́lù ọ́ jà o. Kí a máa rí àwọn ìbẹnu àtẹ́lù gẹ́gẹ́ bí àǹfààní láti dàgbà àti láti ṣe àtúnṣe àti láti tẹ̀síwájú, kì í ṣe láti bá ẹni tí ó bu ẹnu àtẹ́lù wá jà. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́, yóò fún wa ní ọgbọ́n, ìmọ̀ àti òye láti lo àwọn ìbẹnu àtẹ́lù gẹ́gẹ́ bí àtẹ̀gùn síbi gíga wa. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀, a kù sí mi ní.